Africa Content TV. Ọ̀rọ̀ mi tó pẹ́ wá sí u, ìtàn ilé ayé mi kò ì pé láì sọ̀rọ̀ Síkírù méjì. Ìpàdé mi ká Barrister, ìyẹn ló gbé fújì fún mi, ni mo ṣe ń jó mo ṣe ń yọ̀. Òun ló gbé fújì fún mi. Síkírù ẹlẹ́ẹ̀kejì, ọ̀gbàgbà Adétọ̀nà, ọmọ ní kí láyà sáàgùn, Àwùjalẹ̀ tó ń lò gbà. Bá mi lọ́rọ̀ mi láṣọ olórí ọmọọba ní Ìjẹ̀bú. Ṣẹ́rílé ayé mi o, ẹ̀rílé ayé mi, ìtàn ìgbésí ayé mi, ó dá lórí Síkírù méjì. Ìpàdé mi ká Barrister, ìyẹn ló gbé fújì fún mi, ni mo ṣe ń jó mo ṣe ń yọ̀. Síkírù ẹlẹ́ẹ̀kejì, ọ̀gbàgbà Adétọ̀nà, ọmọ ní kí láyà sáàgùn, Àwùjalẹ̀ tó ń lò gbà. Bá mi lọ́rọ̀ mi láṣọ lórí ọmọọba ní Ìjẹ̀bú. Àrẹ̀mú Adé, Bàmí Ọlásùpọ̀ mo kí ẹ, Bàmí Àrẹ̀mú kọ́mándà, màá rí yín pẹ́ lọ́lá Ọlọ́run. Bàmí Àyìnlára Sákì, Akọ́láwọlé Kọ́lìntì, ọ̀rẹ́ Tàyíndé Bàrúsìtà. Mo dúpẹ́ Ọlọ́run o, adé orí ọ̀kín, àánú orí pa adé orí ọ̀kín. Àrẹ̀mú Adé, Ẹ̀mí lẹ́kún Ọlásùpọ̀, Amúnáwá Ṣùkúrà, mo dúpẹ́. Ẹni tá a bá dáṣọró, ó yẹ kó lè dúpẹ́. Àyìndé ní Wàásù ni mo ṣe wá ṣọpẹ́. Àrẹ̀mú Ọlásùpọ̀ kì í rí i pẹ́. Ọmọ tí yín ló bẹ ní Àyìndé o. Síkírù lẹ́yìn bí òun ló bí mi. Àrẹ̀mú Ọlásùpọ̀ kì í rí i pẹ́.
làásùkọ̀ àrẹ̀mú àdé. Mo dúpẹ́ Ọlọ́run àrẹ̀mú àdé. Àmì òbí kọ́ máa ń dà àrẹ̀mú àdé. Ibi ẹ̀ka mi ló ẹ̀kọ́ olúwayé fújì àrẹ̀mú àdé. Àrẹ̀mú ṣojú ẹ̀mí ẹ̀ àrẹ̀mú àdé. Kàlílẹ́kùn ṣojú ẹ̀mí ẹ̀ àrẹ̀mú àdé. Ọmọ ọmọ yín ìyá yìí ni wàá sí ìhù mi. Ṣojú ẹ̀mí ẹ̀ àrẹ̀mú àdé. Odò lórí ọmọ bá kílẹ̀ jẹ̀kú mi lápá. Ọ̀túnba abidi pàtẹ wọlé ní ìjẹ ìwọ́dẹ àdé orí ọ̀mí. Ìbọn ṣe ń jọ̀bọ̀ ṣe ń yọ àrẹ̀mú àdé. Pàdé àrẹ̀mú kan máa ń tà. Bẹ̀mí lẹ́kùn ọ̀gá ṣùkọ̀. Bẹ̀mí lẹ́kùn ọ̀gá ṣùkọ̀. Kí ìyìn pẹ̀lú ọlá Ọlọ́run. Olú ṣe bí bàbá ṣe ń ṣe, mo bá dọ́jọ́ bàbá mi àdé orí ọ̀mí. Olórí ọmọ wa Akílẹ̀ Ìjẹ̀bú ewé oyè amọ́rí ewé oyè amọ́rí ewé oyè amọ́rí ewé oyè amọ́rí olórí ọmọ wa. Ewé oyè amọ́rí ewé oyè amọ́rí ewé oyè amọ́rí olórí ọmọ wa. Ọlọ́jọ́ mo ní ọmọ lè lálejò. Òbí kan máa dà bàbá tó bí lè lọ́mọ, ó fẹ́ kọrin fọ́mọ ẹ̀, wá sí wò. Olórí ọmọ bá. Ọdún lóṣù tó ti mú yè wá sílé ayé. Ọlásùnkànmí. Adésọ̀yà olórí ọmọba ọdún lóṣù pa tí mú ìwá sáyé ẹ kí wá sí òwe olórí ọmọba o. Ọdún lóṣù pa tí mú ìwá sáyé ẹ kí wá sí òwe olórí ọmọba o. Iṣẹ́ Ọlọ́run ni. Àtọwọ́ Ọlọ́run olórí ọmọba òde Olúwa bá ṣe ó yẹ ká dúpẹ́ lọ́wọ́ Olúwa àti kábíyèsí Àwùjalẹ̀ ọ̀gbẹ́ pẹ̀lú ọgbà tẹ wọlé Síkírù Káyọ̀dé torí Adésọ̀yà. Olórí ọmọba Ọlásùnkànmí mi o Àyìndé Màṣá olórí ọmọba ọkọ olórí ọmọba ọkọ olórí Emmanuela olórí ọmọba ọkọ olórí Emmanuela olórí ọmọba Akílẹ̀ gbogbo Ìjẹ̀bú olórí ọmọba Àyìndé Màṣá ni olórí ọmọba Adésọ̀yà o Wàsíù olórí ọmọba ewé oyè amọ́rí ewé oyè amọ́rí ewé oyè amọ́rí olórí ọba máa ti mọ́rí ewé oyè amọ́rí ewé oyè amọ́rí ewé oyè amọ́rí olórí ọba máa ti mọ́rí.
Yeah.